mo búra lórúkọ Ọlọ́run ọba tó lágbára kí òtútù máa mú bì kan kóru dẹ̀ máa mú náwọn àyè kan, ọba adẹ́dá aṣẹ̀dá, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Lẹ́tà tí mo ń kọ láàárọ̀ yìí mo ń kọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó ń jẹ̀rán àti kẹ́kọ̀ọ́ lára ẹ̀yin àfáà wa. Mo ń fi àsìkò yìí bẹ̀ yín pé ó ti tó gbogbo èpè, gbogbo ìgbédálẹ̀, gbogbo ebú, gbogbo ìsọ̀rọ̀sí tẹ́ ẹ ti sọ síra yín lórí social media àbí láwọn àyè míì tẹ́ bá tó ti pàdé ara yín. Mo fi Ọlọ́run àtànábì bẹ̀ yín, ó ti tó. Èyí táwa kọ́ nínú kéwú náà ni pé ikhtilaful a'imma rahmatun lil umma. Ó yẹ ká máa kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan tẹ́ bá ń ṣe gẹ́gẹ́ bí jùdálà tàbí munaqasha, ẹ̀kọ́ ló yẹ ká máa kọ́ mbẹ̀. Tẹ́nìkan bá sọ kíní kan tó bá rí pé kò wá òkè tó, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ̀ ni. Ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe ń ṣe research, ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ intaamọ̀ wípé a tún lè lo kíní báyìí, a tún lè lo kíní báyìí, a tún lè sọ báyìí, wọ́n ń sọ báyìí, nǹkan báyìí ló fà á. Kódà èèyàn lè abuse èèyàn professionally, ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ọ̀rọ̀ kéwú dé báyìí, ẹ̀yin àfáà wa, mo ṣẹ̀ wá gba òwe Yorùbá tán ni pé ojú ò tó lè, ẹbí ò lè lójú ń tì, tójú ò bá ti ẹ̀yin ojú ń ta wa o. It is time to stop all the madness. Ẹ stop gbogbo wàhálà, lágbájá sọ pé kíní, lágbájá sọ pé kíní, mo fẹ́ fèsì padà. Please ẹ stop. Tẹ́ bá ní anybody tẹ́ fẹ́ bú, ẹ bú àwa. Ẹ bú àwa, ẹ ṣe research. Tinubu ń bẹ ṣe research nípa wa, ẹ sọ tó, because nínú nǹkan tẹ́ mọ̀ ṣe jù náà nìyẹn. Ẹ bú àwa, mo tẹ́ fira yín lẹ̀, ẹ má búra yín mọ́. Ọlọ́run àtẹnìkọ̀ọ̀kan wa sọ́nà. This is just a preamble, mo kàn ṣe starting mi ní bóyín, but a máa pè yín ṣàkíyèsí torí títí yín náà ni pé ẹ ṣe wáàsí fún wa ni. Tí a bá gbọ́, ẹ fi wálẹ̀ pẹ̀lú Ọlọ́run, ẹ má bínú. Dáwà bil hikma lọ́lọ́run bá sọ, kò sọ pé dáwà bil gadabi wọ́n làwọn dì wá. Tẹ́ bá ṣe wáàsí fún yàn tí ò bá gbọ́, Ọlọ́run ò fẹ́ kó gbọ́ ni. Ẹni kẹ́ má jẹ́ kó sú yín, ẹ tún máa ṣe, ẹ tún máa tẹra mọ́ sí, kẹ́ máa ṣe sí. Èèyàn Ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ sí o. Èèyàn Ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ lára yín kò sí. Ẹ má bá kéwú débi pé àwọn èèyàn máa nídìí àfa, wọn máa bá yín pé àfa ẹ̀dọ̀ ṣàlẹ̀ rí kan náà ọmọ kéwú yín tó mọ wá sí ṣe. Èébú ni tọ́ bá ti wá ń bá yín bẹ̀, because wọ́n ti mọ̀ pé tẹ̀yìn bá dé ọ̀tọ̀ ní topic tẹ̀ máa treat, ẹni tó ṣẹ̀yìn lẹ́fẹ̀ẹ́ wá bú, wọn ní ṣàrí kan náà àwọn ọmọ yín tó mọ wá sí ṣe. Ẹ ti bá kéwú débi pé tí kan bá kú nínú yín, ẹ fi ń yọra yín. Ṣó yẹ kí ènìyàn máa dùn téèyàn bá kú ni? Àkúrò kan lè ha wọn. Ọlọ́run lọ́ba tó mọ̀ jùlọ, Ọlọ́run àdẹ́kùnrin jẹ́ nìkan kan wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.